iṣẹ́ yìí dáa débi pé gbogbo ogun tó bá ti pẹ́ lára ó máa ba gbogbo ara yẹn jẹ́, ó dẹ̀ máa ṣiṣẹ́ ìlànà fẹ́ nìyẹn. Àbí ẹni tó jẹ́ pé gbogbo tó ń lò náà kò rójútu ẹ̀, kíní yẹn ò jẹ́ lára ẹ̀, ó ti lo gbogbo oríṣiríṣi yìí tó ti rò tẹ́lẹ̀ yẹn gan, ibi tíṣẹ́ yìí tó lágbára dé á tún píkì tó wà lára rẹ̀ yẹn, á píkì gbogbo ẹ̀ síta, tádé rí ìṣẹ́gun, ọ̀nà rẹ̀ á dé là padà. Bóyá ẹni tó ti dínà orí mọ́, ẹni tó ń lálàkàlà, ẹni tí jàǹkáríwọ̀ tó ń kọ́ lójú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Báwo la ti ṣe? Bá mi wá egbò túdè. Egbò túdè yẹn wá nà kó straight, wo ìka àárín yìí, wá fi ìka àárín yìí fi wọ́n dédé egbò túdè. Fi ìka àárín yìí, egbò túdè yẹn kó jẹ́ dédé ìka àárín ẹ̀ yìí, tó bá ti wọ́n wá gé egbò túdè yẹn tó ṣe dédé ìka àárín ẹ̀ tó ga jù yìí. Bá mi fi sẹ́gbẹ̀ẹ́ kan. Wá lọ rẹ ẹja kan tí wọ́n pè ní ẹja òjijì. Ẹja òjijì yẹn electric fish, ó máa ń shock. Wàá try láti mú ẹja yẹn dání, ó gbọ́dọ̀ gbé ẹ o tó bá fẹ́ kíṣẹ́ yìí dáhùn o. Wàá mú dání sọ́wọ́, wàá jẹ́ kó ṣọ́ọ̀kì ẹ níwọ̀nba. O gbọ́ mi yé, wàá jẹ́ kí ẹja òjijì yẹn kó ṣọ́ọ̀kì ẹ níwọ̀nba. Tó bá ti ṣọ́ọ̀kì ẹ, wàá fi sínú nítorí fi lè lọ nǹkan. Egbò túdè tó gé tó jẹ́rè di ọmọ ka yẹn náà, wàá bá fi òun náà sínú ibi tó ti lè lọ nǹkan. Ó wá bá mi wá ewé kan tí wọ́n ń pè ní ewé ẹ̀là. Tó bá yẹ pé ọkùnrin lẹ́nu tó fẹ́ lo iṣẹ́ yìí, á lo ewé ẹ̀là yẹn, á lo 9. Tó bá yẹ pé obìnrin lẹ́nu tó fẹ́ ṣiṣẹ́ yìí, ewé ẹ̀là yẹn á jẹ́ gàgà ewé 7 fún obìnrin. Tó bá ti wá mú gbogbo ẹ̀ wá kó sínú odó, wọ́n á bẹ gún dáadáa. Tó bá ti gún yẹn, èyíkéyìí nínú ọṣẹ, ó lè lo ọṣẹ àwọn ọṣẹ Ghana yẹn, ó dẹ̀ lè lo ọṣẹ Lux, ó lè lo Joy. Ṣó ti yé? Tó ṣe é wẹ̀, tó bá jẹ́ pé obìnrin ni, èyí tó ṣe é wẹ̀ ní dèédé ọjọ́ 7, dèédé ọṣẹ tó ṣe é wẹ̀ ní dèédé ọjọ́ 7, òun ni wàá bá mi gún gbogbo kìíní yìí mọ́. Wọ́n máa gún tó máa kún náà, wàá pọ̀ ọṣẹ yẹn pọ̀ mọ́. Tó bá yẹ pé ọkùnrin ni, dèédé ọṣẹ tó ṣe é wẹ̀ ní dèédé ọjọ́ 9, òun ló máa gún mọ́. Tí wọ́n ṣe tó bá yẹ wàá fi wẹ̀ náà ni lálaalẹ́, wàá máa fi wẹ̀ ní alaalẹ́. Èyí tó dáa jù, mú epo pupa. Tó bá ti wọnú iléèwẹ̀ yẹn, kọ́kọ́ fi epo pupa fi pa ara látòkè délẹ̀, kó wá mú ọṣẹ yẹn, wàá ti pín sí 9 ìwọ ọkùnrin, wàá ti pín sí 7 ìwọ obìnrin, wàá dẹ̀ ti ra kànkàn 9. Tó bá ti lè kó para yẹn tán, dàníyàn fi wẹ̀ pé ìwọ Ọlọ́run, gbogbo àgbákò aburú, èdè burúkú tó ta fi sí mi lára, kí gbogbo ẹ̀ kó gbọ́ dànù, kí gbogbo ẹ̀ kó já dànù. Tó ti yé? Tó bá ti ń wẹ̀ tán yẹn kànkàn yẹn, wàá máa sọnù ni. Fún ọjọ́ 9 ọkùnrin, ọjọ́ 7 obìnrin. Iṣẹ́ yìí dá púpọ̀. Kódà lójú oorun ẹ gan, wàá máa rí pé wàá máa ja ìjà ṣẹ́gun tí wàá dé máa wọ́n lójú oorun. Tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìyẹ́sẹ̀kẹsẹ̀, kódà kó tó parí ìwọ obìnrin, kó tó parí ìwé ọjọ́ 7 yẹn, wàá rí pé ìyípadà máa bá ètò ìgbésí ayé ẹ̀. Ìwọ ọkùnrin kó tó parí ìwé ọjọ́ 9 yẹn, wàá rí pé wàá bẹ̀rẹ̀ sí ní rí changes. Tó bá ń sọ ohun rábàràbá tẹ́lẹ̀, wàá rí pé ohun máa bẹ̀rẹ̀ sí ní balance. Gbogbo tó dẹ̀ dì í mú ẹ̀ yẹn, ọ̀nà yẹn á ṣí, ọ̀nà yẹn á là. Ọlọ́run kó mọ́ sí àgbàdúrà wa. Má jẹ́ mú iṣẹ́ yìí fún wọn tó fẹ́ lò, tó dẹ̀ fẹ́ kó jẹ́ fún ẹ. Bá mi tẹ like, kó dẹ̀ bá mi share, kó dẹ̀ ṣàdúrà pé bàbá Ọlọ́run jẹ́ mi yógùn. Tí mo fẹ́ lọ́dọ̀ yín nìyẹn. Torí pé sẹ́yìn náà tóbi o, tí ó sì sí àmúlùmálà àbí àbòsí ń bẹ̀. Mo sọ fáwọn èèyàn mi pé n tí mi ò bá ní fún yàn, mi ní fún yàn ni. Èyí tí máa fẹ́ fún yín, màá fún yín á pé complete. Àwọn tó bá dá nǹkan mọ̀, tí wọ́n jẹ́ ẹni tó ń lo iṣẹ́ tó dá nǹkan mọ̀, tó bá gbọ́ iṣẹ́ tí mo fi lè, wọ́n mọ̀ pé ọ̀gá ṣe akọ́ṣẹ́ ni. Ọlọ́run àjò bá ọgbọ́ alára mu, á dẹ̀ dúpẹ́ dùnú. Lábẹ́ bẹ́ẹ̀ náà, tùràrí wa, mo polówó ẹ̀ fún wa níbi tùràrí wa ní tùràrí good luck àti parí iṣẹ́ sí lára òní. A máa ń tàn, a ní crowd cooler ẹ̀ náà, a ní back to sender ẹ̀ náà. Ṣó ti yé nísìn? A dẹ̀ ní stop evil ẹ̀, ó pọ̀ bí oríṣi 5 ni good luck lélẹ̀. Kódà a ní call customer náà, tá a fi pe customer àti parí iṣẹ́ sí lára báyìí. Gbogbo àwọn tá a bá nílò rẹ̀, ó wà available. Ọlọ́run á gbàdúrà wa. Lábẹ́ bẹ́ẹ̀ ká tún má gbàgbé náà, ìwé sàárà àti àdúrà tá a ṣe jáde rí fún àwọn tá a bá nílò rẹ̀, 3,000 naira péré ni. Nǹkan parí sínú ẹ̀ púpọ̀. Àwọn product wa náà wà lóríṣiríṣi. Almujarrab tó fi ń yọ àlùjọ̀nnú burúkú àti ẹ̀mí òkùnkùn kúrò lára, ìyẹn náà wà ńbẹ̀. Tó ti ebutọ́lù síl tó ṣe fún àlákàlà àti gbogbo àníyàn náà 6 in 1, gbogbo àtà bá nílò rẹ̀. Àwọn tùràrí ajẹ́bíidán tá a fi ń lé àwọn àlùjọ̀nnú ẹ̀mí òkùnkùn jáde, ìyẹn náà wà. Àwọn kan náà tún wà tá a ṣe ṣe nísìn, ìyẹn a máa ń kan sí etí ni. Ọmọ tí ò bá gbọ́rọ̀ àbí ẹni tẹ́tí ẹ̀ ń dédé hó, àbí wọn tó yá sí pé bá ń gbóhùn àlùjọ̀nnú àbí ohun àwọn ẹ̀mí òkùnkùn, eléyìí náà wà ńlẹ̀. Ọlọ́run á gbàdúrà.